kí la ó ti sọ̀rọ̀ àwa Yorùbá sí? Yorùbá orúkọ tí wuni, orúkọ tí bani lẹ́rù. Ẹni bá gbọ́n ó yẹ kó bẹ̀rù Yorùbá. Ṣe bójú ọ̀run òun lẹyẹ ti ń fò. Yorùbá wá ní ká fòkò kan ṣoṣo ká fi pẹyẹ méjì. Eku tó ń rìn nílẹ̀ rèé. Yorùbá tún ní bó bá lé méjì ó pòfo. Ṣé Yorùbá ò wá tó bẹ̀rù báyìí? Mo ti sọ ṣáájú àkókò yìí pé kẹ́yìn ó tó pète ogun ìgbáradì ó nípìnlẹ̀ ogun. Èrò àrògún, fífi ẹsẹ̀ ẹ̀yìn tilẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìwádìí ní mú kí jagunjagun ní ìkógun. Èèyàn tó gbọ́ pógun ń bọ̀ tó kàn bọ́ sílé tó ń ta mára elérò kíkúrú nírú wọn o. Wọn ò mọ̀ pé àwọn tó ń kógun bọ̀ wá wọ́n ti ní tí wọ́n gbójúlé kí wọ́n tó ṣàyà gbàǹgbà wá. Bí ẹ bá ti rí afọ́jú tó ń lérí pé òun ó ju ènìyàn lóko bí ò bá tẹ òkú ọ mọ́lẹ̀ a jẹ́ wípé òkú wà lọ́wọ́ rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni o. Mo ti kékéké mo sàlọ̀. Mo ké pé kí ìran Yorùbá kí wọ́n rántí àtẹ̀yìnwá, pé kí wọ́n jẹ́ ká wọ́nà ká rí èpè tó ń ja ìran wa ná, ká tó mọ ìgbésẹ̀ tó bá tún kàn. Ẹni ajá ló ń gbó ẹ ò já ọ̀rọ̀ mi kúnra. Ó jọ gàté kò jọ gàté, kò wá máa fẹsẹ̀ méjèèjì tí ro gàtìgàtì báyìí. Ẹni èjì ẹ̀wà kọ́rọ̀ ó lè yá. Ó ti tó oṣù mélòó tọ́mọdé yẹmọ́ ti wà látìmọ́lé nítorí ọ̀rọ̀ èmi àti ẹ̀yin. Mo gbàgbọ́dọ̀ lọ́wọ́ látọjọ́ tọ́rọ̀ náà ti ṣẹlẹ̀. Ọ̀rọ̀ ń sọ kúlúkùlùkúlú lódò okùn mi bí àmùjẹ ọmọ tuntun. Ṣùgbọ́n mo gbìyànjú àti fúnra mi ní sùúrù. Mo ń wo bí ìrókò ọ̀rọ̀ náà yóò wó sí. Ó wá yà mí lẹ́nu bí gbogbo wa ti dákẹ́ lórí ọ̀rọ̀ ọ̀hún tá ò wí nǹkan kan. Gbogbo wa tilẹ̀kùn ètè bí ẹni tilẹ̀kùn ọgbà ẹ̀wọ̀n. Gbogbo wa adákẹ́ bí arira. Ẹ̀mí ti ṣòfò. Dúkìá olówó iyebíye òun ló ti bàjẹ́. Ọ̀pọ̀ èèyàn ló ti dèrò ẹ̀wọ̀n. Gbogbo ẹni tó ń pariwo lọ́jọ́ sí pé nǹkan ò gbọdọ̀ sọmọ Adéyẹmọ àwọn dà lónìí. Àṣé orin máa jó lọ mò ń wẹ̀yìn rẹ òun lọ̀pọ̀ nínú wọn ń lù lọ́jọ́ sí. Yóò bàyá ọmọ tá a bí lọ́jẹ̀ tí ò máa wo. Ìlú bàbá mi kan lọ́jọ́ sí ó sì wá ṣẹ́ mọ́ ẹyin lára po. Bí wọ́n bá ti kọ̀ǹgọ́ bọ̀lù wọn á ní ènìyàn ṣe pẹ̀lẹ́. Ènìyàn ṣe pẹ̀lẹ́ ilẹ̀ ń yọ̀ torí bó bá burú tán ìwọ nìkan ni ó kù. Mo kí olóyè Sunday Igboho Májàsọ́lá Àdìsá ọmọ Aládìkún. Mo kí wọn kú akíní ṣíṣe o. Ọkùnrin gbàǹgbà abo ògùn gbàǹgbà láya ni. Omi kànga tí ò ṣe ti rí mú ni. Gùdùgùdù tó fojú jèṣúrú ṣùgbọ́n tí ò ṣe jẹ. Ọmọ aládé ládéládé, Aláàfin ò ládé, adé Aládìkún òun la gbà fọláàfin. Ṣé ká ròyìn ènìyàn kò tó ká bónítọ̀ ń bẹ́ẹ̀. Àràǹdẹ́ ẹkùn bí ó jọ̀nìyàn lójú ẹni kó lóògìn ní dátì ẹ̀ka wòran. Ẹni mélòó ló lè kojú ohun tí ọmọ Adéyẹmọ là kọjá tí ò ti ní bógun lọ. Ẹni bá ní Ìgbòho ṣà kì í sọkùnrin. Ọlọ́run gbọ́ ọpọlọ ló ń dun onítọ̀hún. Àbí ohun tó lòun ó sọ ní dẹrú bó bá wá sọ ní dìwọ̀fà. Ṣé kò wá yẹ ká gbà fún un? Kọ̀lọ̀kọ̀lọ̀ kì bá gbọ́kú adìyẹ. Kọ̀lọ̀kọ̀lọ̀ mà ní sọkún. Ewúrẹ́ ó ń wa lápàtà bíi pé kó kú. Irọ́ lewúrẹ́ ń pa o. Básìkò ẹ̀dá bí ò bá tí ì tó ẹ̀dá ò lè rí ibì kan. Akọni ni baba Dámilọ́lá, ojúlówó ọmọ ọkọ ni. Ohun tó ń bẹ nínú kádàrá ni baba Dámi ń lò lọ́wọ́. Bí bẹ́ẹ̀ kọ́ èkúté ilé ó àti sílé ìpológbò níjà. Ìtàkùn tó bá ní kéré má wọdò bó ni ò sí ní bérin lọ. Ṣé ẹ̀yin bàbá wa ti yá gbàgbé ọ̀rọ̀ àgbà tẹ́ ẹ fi bọ́ wa ni? Ẹ̀yin lẹni bí náà ò láwo kò lè gòkè odò. Béwúrẹ́ bá ti ń jẹ egun ẹran ó yẹ ká máa fúnra o. Gbogbo ọ̀dàlẹ̀ ìran Yorùbá ẹ kú àṣepamọ́. Gbogbo ẹni tó ń yọ̀ pọ́lọ́ mọ́ Adéyẹmọ ẹ kú àìlérò. Àfáà tó ní ìyàn ó mú ọmọ rẹ̀ náà ò ní jẹ tíra. Àtijọ́ tọ́mọ Adéyẹmọ ti wà níbi tó wà ń ṣe ẹ ti wá rí ṣe sí i. Ọjọ́ tí Àdìsá ti wà látìmọ́lé ṣé ìkọlù àti ìṣekúpani wá dínkù láwùjọ wa? Ojú ló pẹ́ sí ohun tó ṣókùnkùn ó ń bọ̀ wá hàn kedere o. Ìdánìkó èṣùṣù ò lérè. Iye adá là á kó. Ohun tá a gbìn là á ká. Ohun tá a sọ síwájú òun là á he. Èèyàn tó susọ́nà lálọ yóò bá ìsinsin lábọ̀ dandan ni. Dàá sí mi kí n dàá sí ọ. Odù tá a bá kún là á kó. Ẹni tó gbèbù ìkà orí ọmọ rẹ̀ ní ó hùlé o. Gbódòrù mi lónìí kí n gbá làpàdúmọ̀ rẹ bódọ̀la. Gbogbo ẹni tó gbàbọ̀dè fọmọ Adéyẹmọ pátápátá mo kí yín ẹ kú àṣepamọ́ o. Èèyàn ò ní dalẹ̀ kó dalẹ̀. Ẹni bá dalẹ̀ dandan ni kó bálẹ̀ lọ o. Ọjọ́ aláyé ti dáyé orí mọ́ jẹ lèmi ń gbọ́. N ò gbọ́ orí mẹ́sàn jẹ rí. Òjò ẹ̀san tó sú yìí yóò rọ̀ lé yín lórí tọmọtọmọ láìpẹ́ tí èmìmì yóò bẹ̀rẹ̀ sí ní mì. Ẹ kọ sílẹ̀ kẹ́ ẹ kọ orúkọ mi sí o.
ìlérí Olódùmarè kò ní lọ láìṣẹ, àyànmọ́ ẹ̀dá kò jukọ̀. Ìlara Àdìsá ọmọ Adéyẹmọ tẹ́ ń ṣeun kò dá nǹkan kan. Kò sí bójú ó ṣe pòkè tó tí ó dẹgbẹ́ òkìtì. Ẹgbẹ́ àgídímọ̀gbà ní í ṣe. Ọjọ́ tá a ti bọ́ mẹ́sìn ló ti jọmọ àgùntàn lọ. Ìkùnsínú òun ìbínú ò ní pa kádàrá ọmọ irin dà kó wá dẹgbẹ́ ẹ̀ lérí. Ìgbòho òòṣà ti jù yín lọ ná. Ẹ yéé ṣe làálàá òfo. Bọ́mọ Adéyẹmọ bá wá padà dé tí ò mẹ́pẹ́kẹ́ mọ́ lórí ọ̀rọ̀ Yorùbá. Ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. Bónírèsé Ìgbòho òòṣà ò bá fíngbá mọ́. Èyí tó ti fi sílẹ̀ kò ní parun o. À ń bọ̀sibọ́sí mo jẹ́rìí òòṣà gangan. Òwí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ọkùnrin. Mo ti sọ pẹ́ni tí ó bá fọ̀bàjẹ́ ayé mọ́. Bónítọ̀hún ò bá ṣọ́ra kódà bó ń jẹ rùpẹ́lẹ̀ yóò jẹ ìdin o. Yorùbá o. Gbogbo ẹni tó ń ké fatafata lọ́jọ́ sí pé béèrà bá rin ọmọ Adéyẹmọ ọ̀sán ó dòru àwọn dà lónìí. Kó wá wọn ló ti kárí bọnú bí ìgbín. Ṣẹ́gun bó bá jẹ́ ń gbọ́ràn ó fọ etí ẹ̀ inú ń bí mi o. Ohun tó ń dùn mí jù kò ju wípé kí nìdí tẹ́ fi ń pe ara yín lóhun tẹ́ ẹ̀ jẹ́ gan-an. Àṣé irọ́ ni babaláwo yín ń pa wọn ò gbọ́fá. Irọ́ lóníṣègùn yín ń pa wọn ò lóògùn àtàtà. Mo ti sọ wípé ẹni tó léwé eré lọ́wọ́ wọn a máa dákẹ́ rọ́rọ́ bí adágún omi ní tiwọn ni o. Àwọn tó lóògùn àtàtà ń bẹ ní tòótọ́ ṣùgbọ́n èèyàn kì í tètè mọ̀ wọ́n. Wọn ò jẹ́ mẹ́pẹ́kẹ́ ní tiwọn o. Bẹ́ẹ̀ ni wọn ò ní ṣe làálẹ́ òfo. Ògiri wọn á dákẹ́ jẹ́ láì sọ̀rọ̀. Ọjọ́ ẹ bá kọlù wọn lẹ́ ó mọ̀ pé yín mú jabẹ lọ o. Ọjọ́ náà lẹ́ ó mọ̀ pé eyín alágbẹ̀dẹ ò rán rìn. Ọjọ́ tẹ́ ẹ bá gbá sọsọ wọn lójú ọjọ́ náà lẹ́ ó kan ìmọ̀. Ti pọ́n tẹ̀jẹ̀ òun lọmọdé bò ó kó làbẹ́làbẹ́. Gbogbo agbára tẹ́ ẹ lẹ́ẹ̀ní tẹ́ ẹ fi hàn káàkiri gbogbo orí social media lọ́jọ́ sí wádà. Ẹ ò mọ̀ wípé àpọ́nlé ògùn là ń so gbẹ́kúdè márùn. Bá ò bá nífẹ̀ẹ́ kọ́ taná fúnra wa. Ẹnu lásán lẹ ní ẹ ò lágbára kankan o. Àní yóò bàyẹ ọmọ tá a bí lọ́jẹ̀ tí ò máa wọṣẹ́. Ẹ̀yin bàbá àti màmá mi nínú ilé ọ̀rọ̀ kẹ̀yìn náà o. Wọ́n lẹ jogún agbára tó pọ̀ lọ́wọ́ àwọn bàbá yín. Yorùbá a máa sọ pé ọmọ ojó ó gbóògùn tó jẹ́ ó sáwọ̀gbẹ́. Kí láǹfààní ògùn tẹ́ ẹ ní tá ò ríṣẹ́ríṣe rẹ̀ o. Bẹ́ẹ̀ bá léwé tó ń jẹ́ lọ́wọ́ ní tòótọ́. Tẹ́ ẹ sì màjísà oògùn. Èmi wá lọ́mọ Adéyẹmọ ń ṣe láti mọ̀lé títí wò yìí. Bá a bá rẹ́ni tọ́mọ Adéyẹmọ ṣẹ̀ nínú yín. Ẹ dákun dábọ̀ ẹ jìbùrẹ́ àwọn olùgbẹ́bẹ̀. Ẹ fọwọ́ wọ́nú látòní lọ o. Bá a bá jẹ̀kọ́ sí là á dáníjẹwé. Ẹ foríjì Ìgbòho òòṣà. A kì í mọ̀ rìn kórí ó mọ́ mi o. Ọmọdé kì í morí jẹ kó mọ́ ra lọ́wọ́. Ọmọdé ò ní mo sùn lọ kó mọ́ kú pọ́npọ́ yẹ̀kẹ̀tẹ̀. A kì í mọ̀ gún mọ́ tẹ̀ kí yẹn wùrà kó mọ́ lẹ́mọ. Bá a bá ní ká dijú ká bẹ́gi nígbó. Ó ṣeéṣe ká bẹ́ èèyàn mọ̀. Àfùró yẹn ró kì í jẹ́ kó ró tán o. Ọ̀rẹ́ mi lójú tì ojú òtì mi. Onítọ̀hún ò ní tìjú ni o. Bọ́mọ Adéyẹmọ bí wọ́n bá tún wá lè lo oṣù kan sí nínú àtìmọ́lé tí wọ́n wà ń. Ọlọ́run gbọ́ gbogbo ọmọ Yorùbá pátápátá lójú òtì o. Ẹnikẹ́ni nínú yín tó bá wá ń pe ara rẹ̀ lálágbára lẹ́yìn náà a ò ní ṣòfò sọ onítọ̀hún lókúta ní pópó. Ìdàrọ́ òun là ó sọ irú wọn o. Ó túmọ̀ sí wípé ẹ ò ní nǹkan kan nu o. Bẹ́ẹ̀ ò bá ti lè gba ẹni tó wà látìmọ́lé àìròtì nítorí àrọ́mọdọ́mọ wa sílẹ̀ a jẹ́ pé ẹ ò ní nǹkan kan o. Olórin fújì kan níjó ní lẹ́yìn tí àìsàn dá owó lẹ̀ ó ké gbàjarè sí gbogbo abiyamọ ayé àti tọ̀run. Ó ní bóun ò bá dìde ó ní ojú tì wọ́n o. Ẹ̀yin ọ̀rẹ́ yìn sí bó padà dìde. Ẹ̀yin abiyamọ ayé, ẹ̀yin abiyamọ ọ̀run o. Gbogbo agbẹnusọ Ọ̀rúnmìlà, ẹ̀yin àfáà tó mà sí rí inú Kùránì, gbogbo pásítọ̀ àti wòlíì tó Olódùmarè gbà fún tí wọ́n sì mọ ohun tí wọ́n ń ṣe. Bọ́mọ Adéyẹmọ bá lo oṣù kan sí nínú àhámọ́ tí wọ́n wà ń. Ojú tì yín o. Ṣé bẹ́ẹ̀ yẹn bàbá wa náà lè máa ń sọ wípé ẹni alágbẹ̀dẹ kì í rójú bọlé arọ́, àfòmọ́ kì í rójú ta egbò mọ́lẹ̀, àgbò kì í rójú títí kó di irun àgbọ̀n rẹ̀. Bí òru òun lẹni ṣaláṣọ dúdú. Ọ̀ràn tí kọ̀ǹkọ̀ bá dá lálẹ́ odò ṣe bọ́mọ ẹja lẹni wọ́n fi bi. Mo múra mo mú jẹ òun làparò òkè. Ṣé bẹ́yìn lẹni ó dọjọ́ tí igúnnugún tó bá di irun orí ẹ̀ kí kinní kan ó tó lè ṣe. Ẹni ìmọ̀ ẹni ni kì í dalẹ̀. Ebè tí kúlúṣọ bá kọ láàárọ̀ bó bá dalẹ̀ a sì túká. Bíjà lọ bá sùjọ sọ́nà á parẹ́ dandan ní àṣàdànù òun lẹ lọ́mọdé ń ṣàkóso ojúde. Ṣé ẹ ti wá gbàgbé gbogbo àwọn kinní wọ̀nyí ni? A ó máa wò ó bóyá ẹ ó ṣe bí àwọn bàbá yín ti ń ṣe. Tó mo kí màmá tó bí olóyè Sunday Igboho mo kí wọn kú akin o. Lágbára àwọn abiyamọ ayé àti tọ̀run ẹ ò ní fojú sunkún ọmọ o. Àwọn ọmọ Yorùbá à ń dúpẹ́ lọ́wọ́ yín màmá. Bákan náà ó ní mo kí táyà tọmọ Àdìsá ọmọ Adéyẹmọ kú àforítì. Ìtàn ò ní gbàgbé gbogbo yín láéláé. Ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ àwọn péréte tí wọn ò káàárẹ̀ láti ìgbà tí èmi mi ti bẹ̀rẹ̀ sí ní mì nílẹ̀ yìí. Mo kí ọ̀jọ̀gbọ́n Stephen Adébánjí Akíntóyè pẹ̀lú olóyè Ayọ̀ Adébánjọ pé wọ́n kú iṣẹ́ o. Ibi ara pápá ńlá bẹ́tu
ibi gìjàgìjà òun là bẹ́kùn ìta gbangba là béwé ajílẹ̀ kege ẹ ò ní sọ̀gbọ̀gbọ̀ àrùn lágbára olódùmarè àjíǹde ara yóò máa jẹ yín o. àwọn afomijẹ̀bà ló lè mọ rírì ọbẹ̀. mo kí ọ̀gbẹ́ni Jamiu Oyètúnjí àti Amudat Babátúndé àti gbogbo àwọn tó kù tájà wọn lọlé ẹkùn tó sì padà bọ̀ tí wọ́n fojú winá fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ pé wọ́n kú àfaradà ìtàn ò ní gbàgbé yín láéláé. ẹ bá ń kí ẹ̀gbọ́n mi àkàndá ọ̀rọ̀ Awíkonko pèdèpèdè tí sọkísà lọ́rọ̀ gidi pé wọ́n kú iṣẹ́ ìlú o. ẹ kí yèyé dára obìnrin bí ọkùnrin akọni ọmọ ilẹ̀ Oòduà. mo kí Idris Abdulkareem tí wọ́n ń forin tí wọ́n ṣe pàṣán fún gbogbo aninilára pátápátá ẹ kú iṣẹ́ ìlú o. ẹ bá mi kí akọni ọmọ Yorùbá dókítà Pọ̀sí Ọlátúnbọ̀sún ti móhùnmáwòrán Heritage àmọ̀rírì iṣẹ́ ribiribi tí ẹ̀ ń ṣe o. mo kí onímọ̀ ẹ̀rọ Adébáyọ̀ Adámọlẹ́kùn kú akitiyan ẹ ó máa mọ̀ ọ́n ṣe o. bákan náà òní mo kí ọ̀gbẹ́ni Débọ̀ Adébáyọ̀ tí gbogbo èèyàn mọ̀ sí Mr Macaroni pé wọ́n kú iṣẹ́ akin. kí ni wọ́n jẹ́ gbàgbé ọ̀gbẹ́ni Fọlárìn Fálànà ojúlówó ọmọ akin tí kìí ṣojo ní gbogbo wọn. gbogbo ọmọ Yorùbá tí ò káàárẹ̀ tí ò sì ṣojo pátá òní mo kí n ò lólódì kankan o. ó wù mí láti dárúkọ gbogbo yín ṣùgbọ́n ọ̀nà ló pọ̀ àsìkò òsì sí. ẹ ṣeun tẹ́ ẹ̀ jẹ́ kí wọ́n pohùn má gbogbo yín lẹ́nu o. àwọn alálẹ̀ wọn ò ní padà lẹ́yìn wa láéláé. tó ǹjẹ́ béwúrẹ́ bá jẹ lọ yóò padà sílé o bágùntàn bá jẹ lọ yóò padà sọ́ọ̀dẹ̀. ibi ni wọ́n ti máa padà sílé bàbá mi Abíọ́dún ni mò ń jẹ́ bàbá mi ló ń Jọláwuyì. ẹ má gbàgbé o láti subscribe sí YouTube channel mi ká lè máa gbádùn ara wa dáadáa. ó tún dìgbà kan náà.